Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Mo fẹ́ ṣàdúrà fún ẹ, àdúrà tí fẹ́ ṣe fún ẹ, ó wá láti inú ọkàn mi, nítorí pé nínú ohun tọ́lọ́run bá fẹ́ jù, tá bá lọ ń sìárà, àwọn èèyàn kí ló ń jẹ́ sìárà? Sìárà is kábẹ́rẹ́ wa, ọ̀pẹ homage. As you pay homage unto me, so shall ogunlọ́gọ̀ àìmọye àwọn èèyàn wọ́n máa pay homage unto you. People will pay homage to you. People will give you a deserving honor, a well-deserving honor, most deserving honor. And you shall always live to see yourself as an embodiment of the truth. What unification and understanding of people should be. That's what you should stand for, and that's what you gain. If you continue to be what you are now, you shall continue to keep rising and rising and rising. My feet, bigger, my face. It's all of the shape. Budget, you don't reach to what that all the baby conso. Láti máa tẹ̀lé ọ̀pọ̀ yẹn ni wọ́n wá láti máa fi lò bẹ́ẹ̀ náà ṣe rọ́lá lò ó báyìí. Gbogbo nǹkan tí wọ́n fi ń lò the easiest oògùn tó dáa jù ẹni tó lọ́wọ́ bá gbà fún kéèyàn gbà fún. Ntọ́lọ́run sọ fún wa ni pé ẹni tó bá gbà fún ẹni tó wọ́n lọ́wọ́ bá gbà fún ó lóun wọn lọ́wọ́ á gbà fà fún onítọ̀hún. Ṣé àwọn ọmọ sọ́dọ̀ program kan sà? Mo ní wàsá yìí dẹ̀ pé ó gbà fún bàtà bí bàtà yóò gba ẹsẹ̀. Bí láì wọ́n sọ. Mo ní tẹ́lẹ̀ òní bàtà fi sọ ń bá pàtì nìyẹn. Mo sì bí ọlọ́run. Mo lè yín tẹnu mọ́ ní dead or alive. Ọlọ́run ní fi kókó yà wíyà pa owó wa. Kò ní fi pawọ́ àdá ẹ̀ lágbà. Kò ní fi pawọ́ àdá òun náà lágbà. Ìwọ náà kò ní fi pa àdá ẹ̀ lágbà. Èmi náà kò ní fi pa ní àdá èmi náà lágbà. Because lágbà àdá fún alẹ́ ayé jẹ́. Ìta ti jẹ́ mo ní bọ́sọ̀ mi. Gbogbo àwọn tí ò sí bí tọ́ wà ń ta táwọn náà tí ẹ̀mí wọn tó gbà pẹ̀lú wa ọlọ́run kò ṣe dáadáa. Àdèdè tó bá fẹ́ jẹ́bi ayé káṣọ bọ̀ ọ́n. Àní pàdánù orí ayé, àní pàdánù orí ayé. Ọlọ́run ní fi ìwà wa táyé kò ní fi bá àjọ náà wájú. Àdúrà àgbà bó ṣe wá nílé àtàláfíà wọn àbá mi ṣe ìdílé àtàláfíà ṣe mo dúpẹ́ ní. Kọ́ládé wọn náà ò ṣe. Lórí ẹ̀ mo jẹ́ sọ pé tí mo tẹnumọ́ abájọ́ra àlùbárí lórí iṣẹ́ Fuji. Ẹjọ́ bá ń tẹ̀lé tó dá sí ìrìnàṣẹ́. Bàrúsà ti bàbá wa ti lé ní ọ̀run. Láti wọ́n fi tẹ̀lé tó kún lẹ́yìn ṣe. Onítà ìlà bàbá wa tó ṣe pẹ́. Láti wọ́n fi tẹ̀lé gbé Fuji sókè sí. Wàsíwà ìdẹ́ olúwa wà lọ́gbà ọ̀gbọ̀n. Bẹ̀bẹ̀ má fọ́. Àyìnbó báyé bá ń jẹ́yé, bẹ́yàn bá ń jẹ́ òtítì rẹ̀ ló sì máa bẹ̀rẹ̀. Báyé bá ń jẹ́yé, bẹ́yàn bá ń jẹ́ òtítì rẹ̀ ló sì máa bẹ̀rẹ̀. Àyìnbó wá sínú báyé bá ń jẹ́yé, bẹ́yàn bá ń jẹ́ òtítì rẹ̀ ló sì máa bẹ̀rẹ̀. Báyé bá ń jẹ́yé, bẹ́yàn bá ń jẹ́ òtítì rẹ̀ ló sì máa bẹ̀rẹ̀. Ọba ìgbésílẹ̀ máa ń bá wẹ́wẹ́. Ọlọ́run, àbọ̀dọ̀jọ́ bí o, congratulations, èmi yẹ̀ o, ọba dúpẹ́. Àbọ̀dọ̀jọ́ bí, congratulations, èmi yẹ̀ o. Bàbá ìdílé lábí happy birthday to you, happy birthday to you.
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.